àsìkò yìí o ẹ̀yin ọmọ Kóòtù Òjíire ẹ̀rù tó bà mí lórí tí ẹ fẹ́ gbọ́ yìí o ìyá wa Erelú ni wọ́n tó ti gbé omi ìdè o wọ́n ta sí everybody bàjẹ́ ṣùgbọ́n nígbà tí ẹ̀yin náà bá gbọ́ ọ̀rọ̀ náà délẹ̀ ẹ fẹ́ lè sọ pé àwọn gangan ni wọ́n dá orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ tàbí tilẹ̀ Yorùbá gbogbo àrùn burúkú tí ń ṣe ẹnì kọ̀ọ̀kan ni wọ́n sọ ó dẹ̀ dẹ́rù bà mí gan mo tọrọ lọ́wọ́ wọn pé mo fẹ́ lò ó mo fẹ́ kí ayé gbọ́ nǹkan tán sọ fún mi torí wọ́n kàn déédéé pè mí láàárọ̀ yìí ẹ̀yin èèyàn ẹ dákun mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ìyá wa Erelú tán bá mi sọ Erelú tó wà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àjíǹde ara máa jẹ́ ti o. Lórí pé ṣe ọ̀n bú mi lẹ́nu ijọ́ mẹ́ta. Ìní ọ̀rọ̀ ìní ẹtú ti bú mi. Nínú mo ti hàn. Ẹtú ti bú mi láàrú. Ẹ máa ti bú aláàbí èmi lẹ bú. Bú wọn àwọn àdúráìsì wọn ni. Àtẹ̀gbọ́n Ìbàdàn ẹ ká fọ́ ọmọ ilé tí ìyá mi padà ẹ̀ka ṣe ní ìlú dáa kí gbogbo òun túbà kó túṣẹ. Ẹ̀jẹ̀ tí wọ́n ṣe pè é. Nọ́mbà wọ́n ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn yàtọ̀. Ṣẹ́rí tí mo fẹ́ point out fún yín bí a ṣe fi wọ́n ṣe ọ̀rọ̀ ọ̀tọ̀ yọ. Èmi tí mo pè mo ti dìde sí i. Mo ẹgbẹ́ kí n sọ fún ìpè náà mo fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n ilé ṣẹ́rí tradition Ọ̀yọ́ àti Ìbàdàn ó yàtọ̀. Lẹ́yìn nọ́mbà tó ti fẹ́ rán ilé tí kò ní pé ṣé mo pé mo ti wà ní òṣèlú Gẹ̀ẹ́sì ti fẹ́. Fẹ́rí tí gbogbo yóò understand ni pé Gẹ̀ẹ́sì nígbà tó gbé ètò ìjọba ìṣílẹ̀ ètò ìjọba tí Gẹ̀ẹ́sì gbélé fún yín tí ò bá tí ọba jíjẹ lọ tí ó bá House of Chiefs lọ ẹ dànù ẹ lọ gbé presidential. Let me tell you one thing. Tó bá kó gbogbo àwọn kóòtù òjìrè sílẹ̀ ní òkè òkun ní Gẹ̀ẹ́sì wọn mú àwọn understand Gẹ̀ẹ́sì. Regionalization tí Gẹ̀ẹ́sì ṣe tó dá Western, Eastern, Northern region sílẹ̀. Òfin àwọn ọba tó ń da local government chairman. Ṣọ́ra mi ti di ẹni ìfẹ̀míṣò. Láti tẹ́lẹ̀ gbogbo ìfẹ̀míṣò láti fi àwọn ọba tí ó ń da local government chairman. Ṣẹ́rí point one ti bẹ́ẹ̀ mi pé Gẹ̀ẹ́sì tó bí Nàìjíríà, Gẹ̀ẹ́sì tó bí Yorùbá, Gẹ̀ẹ́sì tó bí Eastern region, tó bí Western region, tó bí Northern region, Gẹ̀ẹ́sì ló bí wọn. Ó bí wọn, wọ́n mọ̀ wípé àwọn Yorùbá àjọba, wọ́n bá wọn ti Northern region wọ́n jọba. Wọ́n bá wọn yípo wọn ọ̀jọ́ba. Now, ṣé ní tí mo fẹ́ sọ fún yín pé ó tó ń fa wàhálà kékeré nìyẹn fún tí ẹ̀ rí yíyí. Pẹ́ẹ́mẹ́tì kò sí ẹnu òṣèwádìí, kò sí House of Chiefs tó ṣiṣẹ́ wọ́n máa ń bára wọn jà níbẹ̀ ní. Kò sí House of Chiefs náà kí nìdí ẹ̀ nítorí pé àwọn ọba kì í pàṣẹ fúnra wọn kò sí bó ṣe òṣèlú tó kéré ètò Gẹ̀ẹ́sì ló sọ pé ẹnìkan paramount ẹnìkan paramount tó ti tó jọ. Olúbàdàn kì í ṣe ọba kékeré torí pé òun ní Ìbàdàn. Lẹ́yìn ìgbà yẹn Ọlọ́yọ̀ ṣe kékeré Olóyọ̀. Náà nígbà tí wọ́n fún orúkọ Ọ̀yọ́ tẹ́ ẹ jí gbé tẹ́ ẹ gbé lọ fún Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ kí lè ṣe bẹ́ẹ̀ lára bíà. Nǹkan bí ni. Tó
Ọ̀yọ́ ní Ìbàdàn ṣé Ọ̀yọ́ ló gbọ́mọ̀ṣọ́ ṣe rí pé àwọn tó ń regionalize tó gbé American presidential system wa tó fẹ́ dá state sílẹ̀ àwọn náà dá wàhálà lẹ̀. orúkọ yẹn orúkọ tó bá ní ẹ̀yin Ọ̀yọ́ dìde o ṣé Ìbàdàn máa dìde. ṣe rí pé wọ́n lọ dá wọ́n lọ gbé wọ́n identity fún Ìbàdàn ní. nígbà gbọ́dọ̀ máa tó ní pé kí Ìbàdàn jáde kó tó ní Ìbàdàn. kí Ògbómọ̀ṣọ́ dìde kó tó l'Ógbómọ̀ṣọ́ pẹ̀lú náà ṣe láyé àtijọ́ pẹ̀lú ìpàdé àwọn ọba wọn ò ní fi Ògbómọ̀ṣọ́ sábẹ́ Ìbàdàn state. now ṣé wọ́n rí next point rẹ̀ bí ṣé ẹ ti ka nígbà tẹ́lẹ̀ mi I was on the local organizing committee Ìgbàdé Aláàfin. now ṣé ẹ ti ka nígbà tó gbadé ó gbé acceptance speech sílẹ̀ ṣé ẹ ti ka acceptance speech yẹ n tó ní òun máa ṣe ṣé ẹ ti ka. máa slap ẹ̀ kẹ́lọ́ ká ń tọkọ síbẹ̀. ṣé rí sísítẹ̀mù èbó là ń lò. wọ́n ìbọn wọ́n yí ọgbọ́n tí ilẹ̀ akẹ́sọ̀ fún odidi ọba ìlú. ẹgbẹ́ odidi ọba ìlú pé ó rúdù sí gọ́ọ̀nà tàbí gọ́ọ̀nà. ó tó jẹ́ sí oúnjẹ gọ́ọ̀nà gbọ́dọ̀ máa jọba lẹ̀ bọ̀ bàálù. ẹni gọ́ọ̀nà. ní ìdẹ́sì abẹ́ ọba ní gọ́ọ̀nà wà. ó lè gọ́ọ̀nà. wọ́n bá òun ṣiṣẹ́ ní bàbá ẹ̀ ó bá ṣiṣẹ́ tí wọ́n dìbò fún ni ẹni tẹ́ ẹ sọ lọ́ba yìí ẹni ọba ọ̀gá gọ́ọ̀nà ni. nítorí ẹ̀ka ti change nìyẹn ṣé ìjókòó sí ìlú jẹ́ change ẹ̀ ó lè gọ́ọ̀nà. ẹ̀ẹ́dá ló nílẹ̀ gọ́ọ̀nà ló nílẹ̀ ní àbí ọba. ọba ló ní. ẹni tó ní ẹ̀dìbò fún wọn fẹ́ ṣe ń yíyọ 15 years ló ti ṣòṣèlú ẹni tó bá yàn ló ṣèlú wọn àwọn ọba ló yẹ kó máa gbà síṣẹ́ lẹ́yìn ìwọ ẹ̀jẹ̀ kó tó lọ́wọ́ ìdìbò fún wọn wọ́n máa lọ bẹ̀rẹ̀ kí wọ́n máa lọ gba àwọn ọba àti bẹ́ẹ̀ kó lè ṣe é sí. so ṣé western bàbá ọmọ ọdún ìjọ ìjọba ló kọ́ wọn tó ṣe. I'm sorry because it is still a Eurocentric brain. mọ́mí bàbá wọ́n ní sójú ìkápọ̀ èmi ni mo ṣe mi pé bàbá onírọ̀ gbogbo kejì ni Yẹmí Fáróǹbí. àwọn gbọ́ pé olóògbọ́n ni mo rí. Yẹmí Fáróǹbí. tó alàgbàṣepọ̀ tí pàpẹ́ tó ní ọgbọ́n tó péye ní. náà ọ̀pọ̀ yìí ni mo fẹ́ kẹ́ tó lọ fi ṣe prógrámù ní ọdún pé ṣé ó yẹ ká yẹ àwọn system tó gbé kalẹ̀ problem ta ní rè kò jẹ́ lè má dìbò problem ṣé mọ̀ pé even Ọ̀ṣun state council of ọba tó ṣiṣẹ́ ní nígbà tí ọlọ́run ní eléyìí jẹ́ ọ̀ní ànákọ́ni àbíkẹ́yì ẹ̀yìn kí ló wọ́n jẹ́ àwọn ọmọ náà pẹ́ sí àkóò rẹ̀. kò sí gbogbo ẹgbẹ̀wò ẹgbẹ́ ṣèwádìí gbogbo àwọn council of chief wọ̀nyí ṣé chief ni wọ́n ní council of ọba àbí house of chief wọ́n ṣe chief. now nígbà tó yìnbọn fẹ́ tọ́ba ni wọ́n jẹ́ oyè kíni òyìnbó oyè chief náà ni. now nítorí ẹ̀kẹ́ ṣé wàhálà yìí ó ti wà láyé Awólọ́wọ̀ westernization of our system kò lè ṣiṣẹ́. now ẹ jẹ́ kí n wá sọ fún kó yẹ ní dáadáa ń bọ̀ ṣé ara mi tó wà bẹ́ẹ̀ kò ṣòro ló ń dùn àwọn kan ló gbé síbi àwọn kan náà sponsor ẹ̀ débẹ̀ kò sí ọba tí ẹnìkan sponsor débẹ̀ tí wọ́n ó dàbí àwọn òṣèlú ní òṣèlú bá náwó lé ẹ lọ́wọ́ tí táwọn kan bá gbé ẹ débẹ̀ àṣòṣèlú ní Nàìjíríà rí wọn ní kọ́ mọ́mọ́ wọn àtọ́tẹ̀ fún táìtù àfúnṣẹ́
fún tòní èmi ká ń tó lóun fẹ́ wá ṣe ẹgbọ́n lẹ́nu ìrìn àjò náà ọkọ̀ tí èyí ti gbàgbé gbogbo ní pátá pé ṣùgbọ́n yàtọ̀ sọ̀rọ̀ mìíràn nígbà tí wàhálà dé ní Ọ̀yọ́ ọ̀yẹ́ àjàkádàdà ó dorí kọ mi kan Ṣàngó bàbá tèmi ó dorí kọ bòmí Ṣàngó yẹ olówó ṣètù tó káàkiri tó wá ṣètù sí ibi tó ń pè láti ìbàlẹ̀ ni ǹjẹ́ mọ̀ wípé Ṣàngó bàbá mi yẹ ǹjẹ́ ọmọ gbọ́dọ̀ tí àwọn ẹ̀túká sí nígbà tó bóyá wọn nígbà náà fi fẹ́ ṣe àwọn ọmọ ẹjọ́ àwọn ọmọ Ṣàngó ti túká tí ọ̀rẹ́ mi ṣàwọ́ ara àwọn ọmọ Ṣàngó ló wà ní òkè ọ̀nà Ẹ̀gbá láti tọ̀ sílẹ̀ àwọn ọkùnrin tí gbogbo ẹ̀ pariwo ẹ̀fọ́yà kó lè rí kó lè stupid ní àwọn ẹ̀fọ́yà ó tó ṣe ní ìkánúgbé nígbà tó máa fún báyìí lọ kí ni ẹni tó kú lóye kíní kan lọmọ iṣẹ́ kí lórúkọ ẹ tó fún lọmọ lọmọ ṣe yìí náà wọ́n kú àwọn ọmọ Ṣàngó tó ti fọ́ kálọ́pẹ̀ iṣẹ́ ọgbẹ́ gbogbo tó ọgbà àwọn ọmọ Ṣàngó àti tọ́kájà ayé àtọ́mọ ọ̀rọ̀ nínú ọmọ Ṣàngó ni wá ìfẹ́ Ṣàngó nìyẹn tí ó ní ìfẹ́ Ṣàngó darí nìyẹn ṣé kó má ṣàwárí ẹ̀rọ lùsìn tí mo sọ yẹ iye òjò sí báyìí pé ó jókòó òjìjì ó jókòó ìyẹn kọ́ ni mo sọ fún yín o. So there's a difference between Ọ̀yọ́ Empire and ó fẹ́ ṣe àwọn ọmọ Ṣàngó. Ẹ jẹ́ kí n bí iná nígbà yìí ti jẹ́ ìmọ̀pọ̀ ní àwa ìwé àwọn ọmọ Ṣàngó ti túká. Exactly. Mo ṣe rí mo ti challenge wọn lọ́yọ̀ọ́ náà. Iṣu ọ̀rọ̀ mìíràn Ṣàngó two different issue ni. Bàbá àwọn náà mo challenge wọn two different issue ni. Àwọn ẹ̀sìn ọmọ Ṣàngó ni wọ́n á yẹ. Dáwà fọmọ ọ̀rọ̀ mìíràn ni wọ́n á tó fọmọ bá àgbàdo bàbá wa ló ń jọ̀rọ̀ mìíràn. So, máa ṣẹ́ǹdì bọ̀ sẹ́ẹ̀kì ẹ̀dúró mọ̀ bọ̀ mo fẹ́ ka kọ̀ fún bọ̀. And I want to send it to you now. Bọ̀. Mo fẹ́ tẹ̀ láti sẹ́ǹdì kíní ẹ̀hún rẹ̀. Kó tó sọ rẹ̀, ó kọ́ sílẹ̀ tó fẹ́ ṣe. Ó kọ́ sílẹ̀ lọ́ba tù ẹlẹ́ẹ̀tì rí kankan. Ǹjẹ́ gbogbo yín mọ̀ pé àwọn àwọn náà gbogbo àfihàn ni wọ́n destroy ní àárín 3 years tọ̀fọ̀ ní tí wọ́n fi aláàfin sílẹ̀. Títí kọ́ mi ìkànnì ìwé mo wọlú bẹ̀. Títí kọ́ toilet ṣíṣì tí wọ́n gbé. They raped the place. The first time yẹn tí ọlọ́run ò ní lọ state láàfin wọn wà ń bẹ̀ nǹkan tó ṣòro pé kó wà sùn lọ. So ní justify gbogbo ìwà tó kù pé ń bọ̀ òun yìí sì ẹ máa gbọ́ to my three beloved people of your town. Ẹgbẹ́ táwọn ló bí kò lẹ́ fàyà. Ẹ jẹ́ kí n sẹ́ǹdì ẹ̀sìn mọ́ bọ̀. Ẹ bá rí ìwé yẹn ìwé tó ń pín ní acceptance PTSD. Kódà kò justify gbogbo oríṣiríṣi òun àti Olúbàdàn. Kò justify ẹ̀ o. Kò justify níyẹn ló ní kọ́ọ̀kù jù sí àwọn òtí. Ǹbọ̀. Jẹ́wárí kí ló pẹ̀ jẹ́? Pàdé dúró jayé, wọ́n ti mọ̀ tipẹ́tipẹ́. Ó ní senior media man. Mo ti tipẹ́tipẹ́ lásìkò aláàfin. Afa aláàfin káńgbàtà aláàfin wà láyé.
Afọ ilé yóò lè ká for now. Ó lè ká. That is the senior media now. Bọ̀dé tó jayé. Ṣé ti rí bóyá lè rí tí mo sẹ́ǹtì ẹ̀ ń bọ̀? Ọjà mo ń tọ́ láti sẹ́ǹtì ẹ̀ sí one by one bọ̀. Jọ̀wọ́ book ni. Bọ̀. Ó ga o. Ẹ̀rí àwọn nǹkan tó kọ tó lóun fẹ́ ṣe síbẹ̀. Nítorí òun bá wà. Nítorí sọ yẹn gbà tó àṣẹ́ǹtì spíṣì. Lọ. Tí pages náà bá bára wọn jọ, ẹ jẹ́ kí wọ́n máa tútù sí. Now, àwọn nǹkan tó sọ pé eléyìí page tí wọ́n bá lọ ṣe my mission and vision statement. Mission only to build great and better future together with and for the people of Oyo land and Yoruba land. Ẹni kó sọ pé ti Oyo land. Abẹ́ẹ̀dẹ̀ sí. Ó sọ pé ti Oyo land àti Yorùbá land. Ó sọ pé gbogbo ọkọ ní méjèèjì. Sọ̀rọ̀ yìí. Nígbà tó ń sọ̀rọ̀ àtọ́ ní káwá ṣe local organizing committee. Ẹnìkan dìde ń jọ náà. Ó ní ẹni tí ò bá ṣe lè fi òtítọ́ ti wá ní ọ̀dọ́ kò lè dá sí. Ní àánú rẹ̀. Ó ní Aláàfin Ọ̀yọ́ ní ẹnìkan ní torí bẹ̀rẹ̀ ọkọ ní ìdílé pẹ́tẹ́ ọkọ̀ ọ̀pọ̀ àwọn àti ọjọ́ tó. Nítorí ẹnìkan ní ṣé tí Yorùbá ní gbogbo ọ ní Yorùbá ò lè dá sí ọ̀rọ̀ Ọ̀yọ́. Pé Ọ̀yọ́ yẹn àwọn ọ̀dọ́ mọ́ra wọn. So yàrá pé gbogbo aṣọ tí wọ́n ní ìmọ̀wé rántí gbogbo aṣọ tó mú láti ṣe coronation yẹn. Ẹ̀rí pé aṣọ ìròyìn yẹbẹyẹbẹyẹ káàkiri. Bẹ́ẹ̀ fẹ́ ní aṣọ yẹn, inú ìdílé yẹn lè ti máa yọ jáde. Ìdílé bàbá mi wà ní àwọn tó wà lọ́sọ̀ lónìí lónìí sẹ́yìn káàrí sọ pé àwọn nǹkan lọmọ ṣọ̀wọ́. So, kí ni tí wọ́n ń tẹ́jẹ́ kó lè ṣe yín? Pé ẹnu ṣàǹkú, pé kíní kan kù. Ǹjẹ́ gbogbo oríṣi ni ọdún fáṣẹ jáde fún un? Ṣé àbẹ̀rẹ̀? Ṣé àbí wá sí Abímbọ́lá kó wá ṣàlàyé odi ìṣàkóló òkè mú? Ẹ̀jẹ̀ bí wọ́n ṣé bí Yorùbá ní àṣẹ. Bẹ́ẹ̀ kí wọ́n máa wà á kà ní pé ókè báyìí ni ọba yìí o báyìí lásìkò èsì máa rí àwa ò mọ̀táwà ò mọ̀ ń pa apá àmọ́ ń pa ẹnìkan. So ẹni tó máa ń pa apá ló máa sọ pa pé báyìí. Wọ́n àtọwọ́ lọ́pàá nígbà tẹ̀ rí lónìí. Wọ́n sọ bẹ́ẹ̀ fún wa pé wàhálà máa máa sọ. Ìjókòó tí alàgbàsókò tí Yorùbá ti dì ní. Kí wọ́n gbé bàtà máa ń gbẹgbẹ́ nígbẹ́ Yorùbá tí nǹkan bá ń dàrú ní àgbègbè ìfanu tàbí ẹlọpẹ tó dábàá fún wa. Ṣé bí ká ṣe sọ yìí? Èmi tí wọ́n bá ń sọ̀rọ̀ mo ti lọ sọ́yọ̀ tí mo ti kọ́ gbé tìtọ́ mi dábàá fún sílẹ̀ jẹ́. So, ṣé gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀pẹ̀jẹ̀ kan oníyẹ̀ bẹ́ẹ̀ kọ́ lójú ẹni tó bá bá ojú ọba inú. Ọmọ Ifẹ̀ ló gbé Ọ̀yọ́. Nígbà tí mo wá sí Ọ̀yọ́ tí ọmọ ẹ̀ wá ń ṣe ẹ̀ṣẹ̀ sọ Ọlọ́run ní àyè kò ṣe rádaràdá tó lè fẹ́ kọ́ rádaràdá lọ tẹ́ ń ṣe. This man is very gentle and quite a delivery. Ẹ jẹ́ kí n parọ́ kan fún yín. Yàtọ̀ pé fake alákẹ́tù owó lílọ́ba olóòdà alákẹ́tù. Yà ọjọ́ kan wọlé. Ní ìkànnùwé títọ́ ní ìfẹ́. Ó yà dé ìbẹ̀rẹ̀ pé alákẹ́tù méjì làwọn kà kó wá. Ṣé wọ́n ní original ni àbí wọ́n ní fake? Ó lóun ní original. Aláàfin mo wà wájú ẹ̀ ní ìfikọ́dà mi ọ̀ lórí pọ̀. Ó lóun jẹ́ mi pé ká ló fi ẹ̀jẹ̀ kó lè sọ pé ọ̀ ní. Now, if you didn't fully understand the implication, those are the people báyìí ló bá lọ pàrọ̀ aṣọ ló bá yà mọ́tò lápẹ́sẹ́. Ìyẹn bá jù sí press. Alákẹ́tù
bá rí ìyẹn bá bínú èmi mo sọ fún kábíyèsí ní aláàfin 15 pages ní lẹ́tà tí aláàfin àná kọ nípa ọ̀rọ̀ yìí. Now, níbi tó ṣẹlẹ̀ yẹ́ mi tí àwọn ọba ìbá ti kúrò ní orí ìtẹ̀ wọ́n pásán fáìlì wọn fẹ́ rìpọ́tì. Kí ni mo fún wọ́n pásán fáìlì bá ṣe lájú tó ilẹ̀ Yorùbá ẹ máa ní gbogbo ilẹ̀ mọ̀lúwíjù. Lonely place tí mo rí so far recently wọ́n ní olóògùn àná àti olóògùn tẹ̀lé. So let's put it this way. Kí lọ rí kí ọ̀rọ̀ tí mo sọ kí ni ó ṣe yé yín sí? Kí ni mo sọ fún yín? Ìṣòro tó dé bá ọ̀yọ́ yìí kí gbogbo yín ni ó ẹ̀rọ ẹ̀yìn gómìnà ọ̀nà gómìnà ẹ̀rí ṣe. Ẹsẹ̀ understanding Yorùbá ni pé òyìnbó ló dá gbogbo foolishness sílẹ̀. Ẹ máa mú Ọ̀yọ́ ẹ wá kó Ọ̀yọ́ sorry ẹ kó Ìbàdàn kó sábẹ́ aṣọ Ọ̀yọ́ ẹ máa kó ọlọ́ọ̀yọ́ ẹ pé Ògbómọ̀ṣọ́ lábẹ́ wọn ṣé ìyẹn make sense ni? It does not make sense. Kí ni wọ́n gbaṣọ ọ̀run yìí tọ́tọ́ bá gbaṣọ ọ̀run yìí sì ṣokòtì tọ́lọ́ fi ń bo kí ló kọ́ máàlù tó máa ń ṣe bíi kí ní Ìbàdàn sí máàlù tó mú yẹ lọ́mú tó ń dún ìṣẹ̀ lórúkọ ẹ máa ń ṣe ẹ máa ń ṣe kó bíi àná. Àwọn ọ̀rọ̀ ìbò ṣé ṣokòtì àti ẹ̀ bára wọn kan ni. Ìbàdàn ọba Ọ̀yọ́ tó pọ̀ nílẹ̀ láti máa gbọ́ lọ stage. Wọ́n ti gbé bẹ́ẹ̀ kàwé. Jẹ́jọ́ Ọ̀yọ́ ní Ìjẹ́jọ́ Ọ̀yọ́ state. You belong to Ọ̀yọ́. Ẹgbẹ́ olùsọ́ tó jáde ògbé gbòǹ fọlọ́hún ni. Ẹ sọ fún Mákindé kó lọ bá ilé ìmọ̀yọ́ kó wà ní gbẹ̀jú sígbó. Kò belong sí yín. Àbí ó belong sí yín. Just not. These are the tools of confusion. Ẹ wá lẹ́tọ́ wà láṣọ kó má máa bínú. Ẹ sọ fún mi, ẹ lẹ́tọ́ láṣọ kó má máa bínú. Tọ́lá gba ṣokòtìfù, tọ́lá gbèsè ló jẹ́ ìbínú. Ẹ dá mi lóhùn iṣẹ́ ìbínú. So, in a way, gbogbo àgbègbè yẹ kó ti grow. Trying to build Nigeria is creating too many problems. Monarchy is the biggest wahala. Olóògbé àti Èkó á sọ wípé ìjọba ti dá Yorùbá nation sílẹ̀. Gẹ̀dẹ̀gbẹ̀ Èkó wà lámọ́. Àwọn adájúró ni àwọn fúlì rọ̀. Àti pé Èkó máa sọ pé gẹ̀dẹ̀gbẹ̀ Èkó wà. Gbàtí mo bá fà á títí. Wọ́n ní ṣé Ìbàdàn ló máa fi ṣe kápítà láwọn àdé. Wọ́n yóò wá kọ́pítà tó ṣe kápítà mọ́. Báwo náà ló kọ́ sí yẹn? Kò sí tòjọ́. Àwọn òní lọ sí ẹni Yorùbá nation kàkà. Yẹ́wọ̀ kólúkà ti dúró láyé ẹ̀. So ẹ jẹ́ kí ni kìtẹ́ra mi. Pé bó ṣe ṣe bí ìlàjọ jẹ kankan. Ìyẹn oyè èèyàn jẹ ìjọjọ orí. I understand yẹn. So what happened there? I'm yet to ask. Gbogbo nǹkan àṣọ ni wípé ẹ mọ̀ wípé aṣọ aláṣọ òun Ìbàdàn gbé wọn. Wọ́n sọ fún Mákindé kó lọ bá aṣọ Ọ̀yọ́ kó mú fún wọn. Agbára Mákindé ò lè dá yẹn sí. Ṣé mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ sí kìíní yẹn ó ti rọ̀ nílẹ̀ àfẹ́lẹ́bù lọ orílẹ̀-èdè yìí ibi tó fi kálukú wọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Of course, ẹgbẹ́ orúkọ olórúkọ ẹgbẹ́ tó wà bẹ́ẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe sọ ẹgbọ́n ìjìnlẹ̀ sọ fún yín ṣé ní tí ìgbà wà fully involved mi ò ní sọ I was fully involved in ọba alẹ́bíyọ lẹ́sùn rẹ̀ àti Ọọ̀ni àná ẹ̀yìn sí pé àfihàn ọba ní Odùduwà dead. Wọ́n lọ́wọ́ kí àwọn ọmọ ṣòdò àwọn jẹ́ ju Òṣogbo lọ. I was fully involved. Àwọn méjèèjì yẹn fà ìjẹ́ títí mi bí àfihàn ọba ní Odùduwà dead.
ìyẹn lọ ní tó jẹ́ ẹ̀fẹ́ pé chairmanship Ọ̀ṣun council of obas ẹ̀rọ investigation náà kò ṣe create problem lásìkò ọkọ̀ Adéṣíjú Adé àti Adélélá Ṣòwòrẹ́. Now, geographical challenges ni ìyẹn lọ bẹ́ẹ̀ o. Ṣé mo pé there is a time ní ẹ̀yìn lè máa mọ̀ ẹ̀wọ̀n ìlú láàyè láti ṣe paper note tó yẹ pé Odùduwà ló gbọ́dọ̀ wà lẹ̀. Tábàdé di Odùduwà ní Ifẹ̀ tí wà sí wọ́n sọ fún pé Ọbàtálá lọ̀gá. Wàhálà tó sì wà ní ìtí Odùduwà àti Ọbàtálá nìkan ń wé. Ó ga o. Ṣé bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ilé oge tó ge jẹ ní àwa? Àwọn tó kàn gbọ́ tí wọ́n ní problem àwọn ilé títí state. Ẹbí mi kí ló dé tí wọ́n káwọn Èkìtì sábẹ́ odò? Kí ló dé tó kọ Èkìtì state? Wọ́n state wọ́n ní kí ló ṣiṣẹ́? Nítorí ẹjọ́ ẹbí wọn kí ló dé tó ọ̀dà Ọ̀yọ́ state ṣe? Kọ́dà Ìbàdàn state ṣe? Kí ló dé tó dá Èkìtì state ṣe? Oǹdó yẹn ìyẹn náà ní a bit of issue torí àwọn kan lára àwọn tó yẹ kó wà lóòdù wọ́n ti kọ́ sílẹ̀ ló. Nígbà tá a fi ṣe wọn, ẹ bá bí àgbàlá àjọjà ó tẹ̀ máa lọ ní kábíyèsí kí lóò náà wá bá lọ state. Ó ṣe jẹ́ orúkọ ìyẹn ló ṣe máa lò. Ẹ̀dá mi lò. Wọ́n ti wà lórí ìyẹn. Wọ́n ṣe yẹn ní house lọ́wọ́. Bọ́lá já Lágelú state sílẹ̀, Lágelú ló lọ ẹ̀ṣẹ̀, bàbá bí Lágelú ló rẹ̀ wá tó ń jí. So, ṣé rí àwọn the issue of Yorùbá expectations of people in terms of ìwà inú ilé ìdúró ẹ̀. Ṣùgbọ́n àwọn tẹ̀ ń lọ kó wá láti dà báyìí. Tẹ́ bá ti ń kó wọn bọ̀, ní skul tẹ́ ń kọ́ wọn sí. Ẹ kò máa ẹgbẹ́ nínú fún wọn wá ifá yìí tó fún àwọn tó lówó ẹjẹ́ lọ bá sọ̀rọ̀. Ifá yìí tó máa wò lówó ẹ lọ bá sọ̀rọ̀. Ifá yìí ẹ lọ bá sọ̀rọ̀. Wọ́n ti ń fura sí fa. Ifá yìí tó bá ti já àbí pé ọba ìyókù ni kò ti wá àti ẹ̀ ní this ruling house tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àbí ṣé èyí náà bá tó yẹ? So, ojú wọn sọ fún tó ṣe pàtàkì. Bí wọ́n sọ fún tó ṣe pàtàkì, ó ní pé ṣé ti yẹ yín? Ẹ̀rọ ìjẹ̀mú ń bọ̀. Now, so, ṣé rí tí mo sọ fún ni pé gbogbo confusion gbogbo àwọn ọba yìí bára wọn jà bí pẹpẹpẹ ẹwọ Rashidi kábíyèsí Rashidi ń bọ nìyẹn wà ìwọ gbogbo distance to create. Ǹjẹ́ mo rí one of the reasons to create distance? Àrígbọ́ pé nígbà kan ọba Ìwó kan nígbà tí wọ́n bí ọmọ yẹn ọmọ kó máa jọba wọn ti gbé láwà ní fún ṣé ọmọ fẹ́ jọba ní Ìwó Ọ̀já ni wọ́n ń lò níbẹ̀ láwà ní ọkọ ń dé fún wọn ẹwà tí wọ́n máa di mùsùlùmí ẹ dá mi lò Ọ̀já ni wọ́n ń gbé normally láwà ní ọkọ ń gbé fáwọn tó kí ló ń bẹ ká fẹ́ a ní gbogbo nǹkan ti dàrú. Ṣé yẹ yín? Do it now. I take care. So, alàgbàṣe kò tí tí ó wà iye ní dáadáa. Aláàfin kí gbogbo yín lọ ka ìwé acceptance iṣẹ́ ẹ lọ kà á. Ẹ lọ kà á tó lòun máa ṣe. Ọtí ọ̀yẹ̀ pẹ́ gbọ́dọ̀ pálẹ̀ fún ìní o. Mo tó lòun máa ṣe ẹ lọ kà á. Ẹ jẹ̀ bá àgbèrè àwọn olólùkú gbogbo àti ọ̀dọ́ tí wọ́n tọ́ ṣẹ́dá gbèrègbèrè tó destroy.
Mami tí ẹ mọ̀ pé ìyẹn internal something ni internal something ni ìyẹn láàrin. Ẹ̀rí tí ẹ mọ̀ pé ìbéèrè pé ẹni tí ìgbọ́n tó ṣe ṣùgbọ́n inú ìbéèrè pé kí ló ń ṣe ẹ dúró jẹ́ ọkọ̀ ìpínlẹ̀ bí pa òun ní òní ẹbí pa òun ní káwájà ọ tàbí lọ́mú wá ọ ẹ̀rọ orúkọ tí màá gbọ́ra wà fún mi Tìjàbí. Tìjàbí jẹ́jẹ́ lójú kò ó sí orílẹ̀ èdè bí ó parí. Ebi fàyí tó lọ mú àwọn tó jẹ́ pé diaspora náà wà wá. Ẹ lọ fi fàyí. Ẹ lọ fi fàyí tó ló jí bẹ́ẹ̀. Àwọn tí ẹ ń tẹ̀ wà ní kíláàsì ẹmọ gbogbo tradition kílẹ̀ náà mú. Ifá ọmọ. Kí ló ṣe tán mú yín? Ifá ọmọ náírà mi. Àwọn ọmọ ẹ̀yà Amẹ́ríkà Christian yẹn ti sọ̀rọ̀. Kí ló dé àwọn tí ẹ mọ̀ ní ẹ̀yìn ní bàbá àwọn bàbá ẹ̀ ti jẹ́ nígbà wọn tí iṣu dé kankan. Please. Ó sì jẹ́ ọ̀jà ẹ̀sìn ní ọyẹ ló ń kó wá. Torí dọ́là ni. Ifá ọ̀nà náírà. Ẹ̀yà ọmọdé ìpè títẹ́ máa ṣe ẹ̀ ní kí wọ́n ní kọ́ọ̀pá tuition. Ó ti ẹtí wọ́pọ̀ láti jọ ìkó sí yẹn ní. Wọ́n ṣáà mú ọ̀jà tẹ́wọ́ láti diaspora. Kí ló dé tó rí ọ̀jájá ní Nàìjíríà? Ṣé ọ̀yọ́ ò rí ọ̀jájá Nàìjíríà ní? Kí ló sì lè lọ mú ẹni tí ó ti wà ní Canada wọ̀nyí rẹ̀? Ṣé ìfà lọ ní diaspora ní kẹ́tì ṣe wọ́n wọ́n? Ifá wa ò rí Nàìjíríà mọ́. Please, let's call it spade a spade. Torí dọ́là. Kí lè ṣe àkọ́bá rẹ̀ láàrin àwọn kílọ̀pì àwọn manipulators ẹ̀dá mi lóhùn. Ìgbà wo yẹrí tó ń mú local person tí gbogbo orí gidigidi ìdè Nàìjíríà tó ti mú ọ̀ṣìlẹ̀ ọ̀kọ́ ẹ̀dọ̀ òkè ọ̀nà. Pòfẹ́sọ̀ tó ń mú lọ́lọ́hún wọ́n rí mú bí. Kí ló dé tẹ́lẹ̀ mú wọn láti diaspora? Kí ló ṣe yín? You cannot cope with this. Ṣé wọ́n kọ́kọ́ máa kọ̀ pẹ̀lú àwọn manipulator tó wà láàrin wọn? Bàbá tó sọ̀rọ̀ àwọn jù wọn. Ṣé mo do you know what is going through? Ẹ lọ ronú sí ẹ lọ ṣe program. Kí ló dé tó mú ọmọ láti diaspora? Kí ni nǹkan náà? Kí ni nǹkan náà? Èrèlú ṣé àwọn kọ̀ǹpáyọ́sà wa ṣé mo lè lò? Kí ló dé tẹ̀lé lò? Kí ló dé mo ti bí ní kí ló dé? Mi ní sọ̀rọ̀ dé ni mo lè lò. Kí ló dé? This man diaspora lẹ́tí lọ fi wá. Kí ló dé? Ṣé pálọ́ ní diaspora ní tẹ̀sí lọ mú wá ni? Please, anybody from the diaspora has got zero challenges. How do you understand? Àárín àwọn tó ti máa bá rẹ̀. Ṣé òun ló máa ń dá gbogbo ara yìí ni? Àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀kọ́. Bàbá àná, ṣé diaspora lẹ fi lọ mú wa? Kí ló ṣe ṣe? There are implications for bringing diasporas to come and sit on the throne. Toby, according to history, Aláàfin Ọ̀yọ́ today. Ọmọdún mélòó náà ti lọ sí Canada. Mi ò mọ̀. Náà ṣe wájú. He went when he was young. He's still a young man. Èwo ni wádìí He's yìí? not still a young man. Èmi tí mo bá yín bọ̀ bí èèyàn 17 ni mo ti lọ. Bí gbogbo ọ̀rọ̀ òòṣà nǹkan wọ́n ṣe wọ̀ mí sí ibi tó rọ̀ lọ nìyẹn. Nítorí pé kí ni ti gbọ́ èmi ti pẹ́.
ló ti kọ́ mi. Ìfọwọ́ ọ̀nà mi ti mo láti ju òṣèlú Gẹ̀ẹ́sì lẹ̀ pé kí n má stand as a candidate mọ́. Pé kí ní yìí yóò láti yé mi. Tí mo ń bá yín sọ yìí, I'm talking to you, how many years? I'm talking about 1985 to now. Làwọn ọ̀rúnmọlẹ̀ ráìyá mú. Wọ́n sì ń pọ̀ mí mọ́lẹ̀ sí i. Tí n bá dé ibì kan, nígbà tí wọ́n kọ́ dẹ́fẹ̀, mo bá ti kí wọn tí bá ní ẹkú ìjókòó ọ̀yá. Kí ló jẹ́? Nìkan wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ lọ́ọ̀yà. Yeye ẹkú kalẹ̀ láìsẹ́ bí o. Wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn tó wá jẹ́ débi kan. Kì í bá wọn mọ́. Wọ́n lè sọ Yorùbá o. Lọ́wọ́ àti ẹ̀tún sọ kò yé mi o. Èmi tí mo dán tí mo mọ̀ nìyẹn. Ẹ̀dùn ṣé state kan náà lọ mú Aláàfin wá ni. Ìpè tí tó mú wọn lọ kí náà kọ̀ wọ́n bẹ̀. Fáìlì wọn náà kọ́ fún wọn. And the man told you in black and white, gbogbo yín ẹ lọ ka speech here. It's not be confusing for him. Bàbá àná máa yí nípa àyípadà gbogbo ẹ̀. Kò sí tí bàbá àná mú ibi tó dàgbà sí rèé, ibi tó gbọ́ sí rèé. Ó jẹ́ implication ẹ jẹ́ ká lè ṣe ipa lórí kọ́ máa lọ máa dá aṣọ wa ni. Àbí? No, you cannot put delicate cross-cultural issues on the table. Government tó ti jẹ́ pé àbúrò ìgbò ń gbéra sí tòsí. Kò make sense o. So they must go and have a good thinking about it. Like I said, ẹ lè má ṣe Ọ̀yọ́ kẹwọn fún Ìbàdàn. Kí ni wí? Ẹ lè má ṣe Ọ̀yọ́ kẹwọn fún Ìbàdàn. Ẹ wá ní kí ni Ọ̀yọ́ máa dùn. Aṣọ ẹ̀yìn ẹgbẹ́ aṣọ ẹ̀ fún ẹ lọ wá sí Ìbàdàn kẹwọ́. Nítorí máa lo ọ̀rọ̀ tá a gbé ṣe tí màá pè yín padà torí pé màá sọ̀rọ̀ tó wà lọ́sọ̀ mi rẹ̀ kúrò nínú ìlú tí mo máa rí owó máa fi sọ̀rọ̀ ìgbà tẹ ní ó ń bọ̀ yẹn máa dìbò ìfowópamọ́ bẹ́ẹ̀. Èmi ìṣẹ́ kó wà ní ọ̀rọ̀ yẹn máa kàn fẹ́ ká fèsì ọ̀rọ̀ yẹn sọpọ́nà ọlọ́run á wà pẹ̀lú ìlú. Ṣé ẹ mọ̀ pé nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ṣé ẹ mọ̀ pé inú oorun mú. Òye mi kò sí ìyé mi lọ́tọ̀ tí ìgbà tí ọ̀rọ̀ yẹn ń lọ ló wá ṣéèkì sí mi lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run ní dáadáa ṣáà ìlú náà. Ọlọ́run ajẹ́ pẹ̀lú. Àmín. Ìyàwó pààyàn. Àṣẹ o. Ṣé wa ẹ̀dọ́ torí Ọlọ́run ṣe rí ìdájọ́ tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ tí irú yín bá ń tètè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀ràn yé wa á ní pípa nǹkan míì kọjá bó ṣe yẹ. Nígbà míì á ti ba nǹkan jẹ́ àti wá tún sí máa wá nira. Ìṣàlẹ̀ kò sí pàṣẹ ti fẹ́ ìdìkìmí. Àárọ̀ ni tí bá ìjúṣọ́ ìjọba máa ṣiṣẹ́ ní tí bàbá 3 ni máa ń jì. Tí wọ́n ti ṣe Caribbean kankan ìwọ́dà màá rí kíní ìyá àṣìdé ẹ̀yìn àti àwíkóńkó. Tó bá dẹ̀ ti fẹ́ kí ni kọ́kọ́ máa ń gbọ́. Kí ni máa ń kọ́kọ́ gbọ́ kò sí tí mi kì í gbọ́. Èyí tí màá ti bá gbọ́ tí máa pẹ́ yìí lọ kọ̀. Àárọ̀ tí mo gbẹ́ alàgbà Sókótì tí mo mọ̀ yìí o. Wọ́n wà in the best position láti educate people about the fundamental issues. Àwọn ọ̀rọ̀ ó jẹ́ pé òun gbọ̀ngàn ló ń wú wàhálà ìsíta. Òun ni pé Gẹ̀ẹ́sì mo tó gbé kalẹ̀ àrójútó ẹ̀ ní ẹ̀kọ́. Kò sí ìtiwà rárá kò tọ́ sí. Abroad. Ìgbà gbé wa sí ilé ayé wa. Rárá, ṣé wàá
rí o àwọn Gẹ̀ẹ́sì mo fẹ́ràn ilé tí o ó yẹ lè má mọ̀ àwọn Gẹ̀ẹ́sì kan wọ́n sì wà ní ìlú Gẹ̀ẹ́sì tó jẹ́ pé Nàìjíríà yóò bí wọn sí tó dẹ̀ sì máa ń gbé ọ̀rọ̀ Nàìjíríà yìí wù now some of them Western region ni wọ́n náà ṣàkóso ara wọn sí àwọn kan Eastern region àwọn kan Northern region when I was a mayor wọ́n tún ẹ̀ láti kó wọn jọ pàtójú kan kí n fún wọn ní dínà wọ́n takú wọ́n takú tí wọ́n máa gba education lọ́wọ́ wọn ní sọ́mà tó máa ń pèèyàn àwọn Haúsá èdè Haúsá ló máa ń kọ́ àwọn Ìgbò èdè Ìgbò ló máa ń kọ́ àwọn Yorùbá nìkan ló máa ń kọ́ English àwọn nìkan ló máa ń kọ́ English ṣọ́ọ̀bù sí yẹn wọ́n lè máa ń ṣe ìpàdé wọn lọ́dọ̀ yẹn lọ́dọ̀ tó ní wọn kóra wọn jọ sójú kan àwọn tó dé wá bẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n bí wọn sí ìlú yìí wọ́n wà nù wọ́n tó bí wọn sí Nàìjíríà gẹ́gẹ́ wọ́n lè fi padà sí àwọn ọjà wọn ti gbé wọn lọ́dọ̀ wọ́n wà mọ́ passionate wọ́n wà mọ́ passionate àbá Yorùbá ju ẹ̀yìn kára nígbà tí wàhálà debt redemption dé wàhálà tí wọ́n ṣe lásìkò bàbá Ọbásanjọ́ so tí wọ́n bẹ̀ ní pé ẹ ṣáà rántí Gẹ̀ẹ́sì tí ó pa láàyà fún wa pé ká fi ṣe orísun wa àti kú bẹ́ẹ̀ ó tí Gẹ̀ẹ́sì ṣe pé kí àwọn ọba wa jẹ́ ọ̀gá ó tí Gẹ̀ẹ́sì ṣe nìyẹn nígbà tó yá ẹ lọ pé àwọn Amẹ́ríkà sọ̀rọ̀ ní American presidential system lẹ́yìn American presidential system kò lè understand ọ̀rọ̀ ló máa dé ẹ̀tọ́ náà gbogbo akẹ́kẹ̀ẹ́ ní láti dòyìnbó oní mo sọ fún sùn ẹ bá pe káńsìlọ̀ kan tó fẹ́ ṣe akọ speech tó kọ ó lè má mọ tó kọ bẹ̀. now speech yẹn ní kí lè wí. wọ́n lè bá kọ́. wọ́n lè bá kọ́ ìṣẹ́rí wọ́n mú àṣà Gẹ̀ẹ́sì nígbà tí tó máa dìbò fún mi wọ́n kì í kọ election address kí n sọ tí mo fẹ́ ṣe kí n pín káàkiri now àwọn ọba wọ̀nyí náà Ọọ̀ni ìgbà tó di Ọọ̀ni ó kọ gbogbo ẹ̀ sílẹ̀ alákọ̀ tó kọ ní àwọn ọ̀dọ́ Ọọ̀ni lè ti create so many jobs fáwọn ọ̀dọ́ so many jobs ó sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí ó jẹ́ mú ṣe. ó mú ṣe o bàbá ẹ̀ ó mú ṣe o. ìkejì bẹ̀ ní ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn ọba wọ̀nyí ó dùn fáwọn ló gbé wọn sórí ìtẹ́. torí bàbá ńlá fẹ́ máa rìn wọn bàbá ńlá wa à ń láti máa béèrè pé ó dùn fáwọn ló gbé ọba ìsí orí ìtẹ́. etí ògbè ló bá wọn sórí ìtẹ́. náà ẹ̀pẹ̀ tó fẹ́ ti èjì ògbè sílẹ̀ tó bá dé èjì ògbè yìí. orí pé tó bá jẹ́ pé ifá ló ní ká máa lọ tó bá ti dáfẹ́ tó bá rí èjì ògbè ló mú. èjì ògbè yẹn máa ka ìwọ̀ kalẹ̀. èjì ògbè yẹn máa ka ìṣòro kalẹ̀. èjì ògbè yẹn àwọn ìṣòro tó bá identify wọ́n máa béèrè pé owó ló fẹ́. ṣé ẹ̀kọ́ yẹn wọ́n parú ni pé owó òtò àbí wọ́n rú un àbáwọn oníjìbìtì ni wọ́n bá rẹ̀ bọ́. Ifá ló mú nítorí ká gbogbo àgbà kóòtù òjìlẹ̀ bá Ifá tó mú Aláàfin gbogbo wa ló kọjá sí wàhálà. Àkókò wa ní fọkànbalẹ̀. Ẹ̀yin sì akọni yóò balẹ̀ wọ́n ta yín dára ni mò ń rí nínú gbogbo program yìí. Tí etí ẹ̀gbọ́n sí mi lẹ́nu mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀gbọ́n sí mi lẹ́nu ẹ̀sìn títí àláti rí wọn. Ṣé ẹgbẹ́ mò ń gbọ́ ọgbọ́n program yìí? Tó wọ́n dà sí fún pé tó bá jẹ́ bóyá ó yẹ ká bá tẹ̀lé fáwọn oníṣìn kábíyè. bẹ́ẹ̀ ká fún wà nǹkan mẹ́ta máa tẹ̀lé bẹ́ẹ̀ ká máa tẹ̀lé àwọn Amẹ́ríkà bẹ́ẹ̀ ni. Ó ṣe jẹ́ ni. Amẹ́ríkà ti gba fálọ́ wa. Ifá yìí tó kó gbogbo wa sí wàhálà ìfẹ́. Gbogbo wa lọ̀rọ̀ yìí ń ta lára. Olúbàdàn ó dùn wọ́n ọba ọ̀darí sí òdùn. Kò sọ́wọ́ sí òdùn. Náà ẹṣẹ́ yìí fáwọn wáyé gbogbo wa sí wàhálà yìí. Ẹ̀gbọ́n mi fẹ́ sí ojú òní ìfẹ́ kí ìkíní mo fẹ́ káwọn èèyàn lè kó dáadáa ní gbogbo ojú òní tí
ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí láti ẹnu ìyá wa tó wà ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ̀yin ọmọ kóòtù òjíire, wọ́n ní lágbájá ẹrù ẹ wọ́, amúkan ẹrù rẹ wọ́, ó ní òkèlè ẹ wo òun láti ìsàlẹ̀. Ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ tí ìyá yìí sọ jáde lẹ́nu.